ìwádìí ṣíṣe lábẹ́ ìgbéyàwó nínú àṣà àdáyébá ìran Yorùbá. Níbi ìwádìí ṣíṣe yìí ni àwọn ìdílé, ìyẹn ìdílé ọkùnrin, ni wọ́n ti máa ń mọ irúfẹ́ nǹkan tó ń ṣe wọ́n ní ìdílé níbi tí ọmọ wọn ọkùnrin ti fẹ́ lọ fẹ́ ìyàwó. Bẹ́ẹ̀ àwọn ìdílé obìnrin náà wọ́n ṣe ìwádìí nǹkan tó ń ṣe wọ́n, nǹkan tó ń ṣe àwọn ìdílé ọkọ ọmọ wọn kó tó di pé wọ́n yọ̀ǹda ọmọ wọn fún wọn. Ṣùgbọ́n láyé òde òní sórí bẹ́ẹ̀ mọ́, ṣá ń ṣèwádìí ṣá, ṣé à ń fimú fínlẹ̀ láti mọ irúfẹ́ ìdílé tí ọmọ wa ti fẹ́ lọ lọ́kọ. Irúfẹ́ àwọn nǹkan yìí ó ń jẹ́ kí oríṣiríṣi ìwà kò tọ́ àti ìwà tí ò wọ́pọ̀ láwùjọ àti ìwà àṣàṣàmọ̀ṣì kó máa ṣẹlẹ̀ láyìíká wa. Níbi ìwádìí yìí ni wọ́n ti mọ̀ bóyá ẹlẹ́mìí kúkúrú ni ọkọ tàbí ẹlẹ́mìí gúngùn ni ìyàwó. Níbi ìwádìí yìí kan náà ni wọ́n ti mọ̀ bóyá oríṣiríṣi àwọn àìsàn tàbí àrùn tí kìí gbọ́ wíwò bóyá ó wà nínú ìdílé. Níbi ìwádìí yìí ni ìgbà tá à ń sọ wípé níbi ìwádìí ni wọ́n ti mọ oríṣiríṣi àwọn àṣírí tó pamọ́ nínú ìdílé tí ọmọ wọn ti fẹ́ fẹ́yàwó tàbí tí ọmọ wọn ti fẹ́ lọ́kọ. Ṣùgbọ́n láyé òde òní kò rí bẹ́ẹ̀ mọ́. Ṣé ẹ wá gbàgbé? Tẹ́ ẹ bá sì gbàgbé ká rán yín létí, tàbí tẹ́ ẹ bá gbàgbé bóyá ẹ bìkítà ẹ̀yin ò tiẹ̀ rántí wípé àwọn nǹkan tí à ń sọ yìí wípé ó máa ń ṣẹlẹ̀ sí àgọ́ ara ọmọ ènìyàn láti ara ẹnìkan sí ara ẹnìkejì nínú ẹ̀jẹ̀ ló máa wà. Oríṣiríṣi àìsàn tàbí oríṣiríṣi àrùn tó máa ń ṣúyọ bóyá tí ó hàn sí ọmọ lára nínú ẹ̀jẹ̀ ló wà. Ìdí sì ní tí àwọn àgbà fi máa ń pa òwe kan wípé ẹni abámọ̀ là á fẹ́. Bí ènìyàn bá fẹ́ ọmọ níjù, olúwa rẹ̀ ó ṣẹ̀kọ ẹbọra. Àkọ́rí ètò àṣà àdáyébá fún talẹ́ òní òun ni a pè ní Abisiwin. Kí ni ìgbàgbọ́ Yorùbá nípa Abisiwin? Irú àwọn ènìyàn wo ni Abisiwin máa ń ṣe? Àti wípé kí ló máa ń fa Abisiwin? Àwọn àgbà jẹ́ kó yé wa wípé Abisiwin ni ìhùwàsí tàbí ìṣesí tí ò jọ ti ènìyàn gidi, tàbí kí n wípé àwọn ìwà tó fi ti ọlọ́dẹ orí hàn tí sábà máa ń ṣe obìnrin lẹ́yìn ìgbà tó bá bímọ tán. Gbogbo ìyá alábíamọ tó ní àǹfààní àti máa gbọ́ mi fún títí àsìkò yìí, láṣẹ Ìdùmarè àìsàn lẹ́yìn ìbímọ kò ní í ṣe yín o. Irú ìwà yìí ni àfijọ́ rẹ̀ jọ ti ẹni tó ní ọdẹ orí. Tí ìran Yorùbá bá fẹ́ pọ́n irúfẹ́ àìsàn bẹ́ẹ̀ lé, wọ́n sọ wípé ọdẹ orí. Irúfẹ́ àwọn ènìyàn wo wá ní Abisiwin máa ń ṣe? Ṣé ẹ gbàgbé wípé ìwádìí òun ló bí oríṣiríṣi nǹkan. Gẹ́gẹ́ bí àwọn àgbà ṣe sọ fún wa, wọ́n sọ wípé àwọn obìnrin ni Abisiwin máa ń ṣe. Ó sì ní àsìkò láti ìgbà tó bá ti bímọ títí ẹpọ́n ọmọ tí ó fi dá lára rẹ̀ ni ó máa ṣe bíi alámọ̀dí. Ìyẹn ni wípé láti ìgbà tó bá ti bímọ títí ẹpọ́n ìbímọ tí ó fi dá lára rẹ̀ tí ò fi ní wá mọ́. Ìdákọ̀ọ̀kan sì ni àwọn àgbà sọ wípé Abisiwin yìí ló máa ń ṣe wọ́n. Ṣùgbọ́n ó wá lè jẹ́ nígbà tí àwọn ènìyàn bá pọ̀, tàbó lè jẹ́ nulé, tàbó lè jẹ́ níta. Àwọn àgbà jẹ́ kó di mímọ̀ fún wa wípé Abisiwin ó kọjá òye ẹ̀dá. Àkọ́kọ́ ohun tí àwọn àgbà wí fún wa ni wípé bí Abisiwin bá ṣe ènìyàn, wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ wípé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó ní ìbáṣepọ̀ láàrin ẹnìhun àti àlùjọ̀nú. Ìbátan tí wọ́n ń wí yìí ni wípé ìbáṣepọ̀ láàrin ènìyàn àti àlùjọ̀nú eléyìí a máa ṣẹlẹ̀ bíi wípé onítọ̀hún ó ń lá àlá, yóò wá gbádùn àlá tí ń láhùn ju títí ojú ayé lọ. Sóyé yín? Ṣé ọ̀rọ̀ tí mo pa láṣàmọ̀ ń sóyé yín? Nǹkan tí mò ń gbìyànjú àti sọ ni wípé ìbáṣepọ̀ láàrin
ẹ̀mí àìrí àlùjọ̀nú pẹ̀lú ènìyàn tó wà láyé yóò wá gbádùn ìníhun ju títí ojú ayé lọ. Tí kì í bá ṣe wípé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó tẹra mọ́ àdúrà tàbí ó ṣe ìgbìyànjú nípa àdúrà tó gbóná ó lágbára gẹ́gẹ́ bí àwọn àgbà ṣe sọ. Lábẹ́ ilé yìí òun ni wọ́n tún máa ń sọ wípé ó ní ọkọ ọ̀run tàbí wípé ó ní aya ọ̀run. Lábẹ́ nǹkan àkọ́kọ́ tí àwọn àgbà kọ́kọ́ jẹ́ kó di mímọ̀ fún wa nípa Abisiwin nù. Àwọn àgbà tún jẹ́ kó di mímọ̀ wípé eléyìí ló máa ń fà á tó jẹ́ wípé obìnrin míì kò ní fẹ́ ní ọkọ. Ẹ ti rírú wọn rí. Ó lè jẹ́ ọlọ́mọge, kódà bí wọ́n bá ń sọ̀rọ̀ ọkùnrin létí rẹ̀ kò ní jákúnra. Ó ń ṣẹlẹ̀, má sọ pé ò ṣẹlẹ̀. Àwọn àgbà wọ́n jẹ́ kó di mímọ̀ wípé Abisiwin bí máa ń ṣẹlẹ̀ lóòótọ́. Ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ ní ìlú kan tó fi ìdí ìwádìí yìí múlẹ̀ wípé lóòótọ́ ni kinní yìí wà nílẹ̀ Yorùbá. Ní ìlú tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀, ọkọ àti ìyàwó kan ni wọ́n fẹ́ra wọn ní iṣu lọ́kà. Kò tọ́jọ́ kò tó sùn, ìyàwó fi inú ṣoyún. Ṣùgbọ́n nígbà tó kù díẹ̀ ní ìyàwó tí ó fi bímọ, ọkọ ìyàwó ó ṣàkíyèsí àwọn àjèjì ìwà. Ìyàwó tí ò ṣe bákan kan nígbà tí wọ́n wà lójú ọ̀nà. Ìgbà tó lóyún kò mà ṣe bákan kan. Ṣùgbọ́n ìgbà tó kù bíi oṣù, ṣe mọ̀ yí pé aboyún mọṣù má mọjọ́ ni. Ṣùgbọ́n ìgbà tí ó ti ń kọjá oṣù méje títí ń fẹnu kò oṣù mẹ́jọ lọ, ọkọ ìyàwó ń ṣàkíyèsí àwọn ìwà tí ìyàwó rẹ̀ kì í hù bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Elédùmarè ọba dániwáyé o. Ǹjẹ́ gbogbo aboyún tí wọ́n diwọ́di ṣẹ̀ṣínú tẹ ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ mi gbọ́ ètò tòní, láṣẹ Èdùmàrè ẹ ní bí ìbíkúbi lọ́mọ o. Bẹ́ẹ̀ sì ni ọmọ àgbépamọ́ fún àlejò kò ní yà sọ́dọ̀ yín o. Láṣẹ Aláwùrábí ẹ fọwọ́ àdúrà bọ́jú, bẹ́ẹ̀ ni ó rí, àṣẹ ń tẹ̀dùmarè. Ṣé mọ̀, ọmọ alákọ̀ọ́bí, ọkùnrin tí ò tí ì rí irú bó ṣe máa ń ṣe àwọn obìnrin, tí ò tí ì rí irú ẹ̀ rí, ó ń jọ ọ́ lójú. Báwo ni olólùfẹ́ mi, báwo ló ṣe ń ṣe yìí? Ṣùgbọ́n ìyá ọkọ ó ń fi lọ́kàn balẹ̀ wípé bó ṣe máa ń ṣe obìnrin nìyẹn, wípé kó mọ́kàn kó sọkìn akin. Ìgbà tí ọjọ́ pé wọ́n gbé arábìnrin tí à ń wí yìí lọ síbi tí ó ti bímọ. Ìgbà tí wọ́n débi tí ó ti bímọ, gẹ́gẹ́ bí àṣẹ ń bá kinní ọ̀hún bọ̀, ó mà fi eékún ọ̀tún kúnlẹ̀, ó sì fi tòsì dìde. Wẹ́rẹ́ ọmọ ké, ìyá fọhùn, kódà bàbá gan-an ó tún gẹ fìlà síwájú. Wọ́n sì gbé ọmọ àtìyá ó dilé o. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn ìyá wa nílẹ̀ Yorùbá, bí aláboyún bá bímọ tán tó bìtìbìtì re, tí àfọ́n gbó kó tó wọ̀, tí ò sí ìyọnu kankan, ó kù kí wọ́n máa bu ọkà pẹ̀lú láṣà. Ní ilẹ̀ Yorùbá, bí aláboyún bá ṣẹ̀ṣẹ̀ bímọ tán báyìí, wọ́n á máa jó ara fún. Ìyá ọkọ sì pé ìyá ọlọ́mọ wípé kó wá jó ara. Ó ní òun gbọ́ òun bọ̀. Níbi kó wá jó ara yìí gan-an, níbẹ̀ ni nǹkan tí à ń pẹ̀kẹ́ lù lórí ètò tòní, níbẹ̀ ló ti farahàn. Àní gbẹ̀gẹ̀dẹ̀ gbiná. Kílẹ̀ ló ṣẹlẹ̀? Gbẹ̀gẹ̀dẹ̀ ó gbiná. Ìyá ọkọ dúró ní balùwẹ̀ kí ìyàwó ọmọ rẹ̀ kó bọ́ síta. Ó bá tún pè é lẹ́ẹ̀kan sí i, lágbájá ò máa bọ̀ wá, tètè wá jóra kómi yìí ó tó tutù. Ó ní òun ń bọ̀, òun ń ṣẹ̀yọ́ lọ́wọ́ ni. Níbo ló ń ṣẹ̀yọ́ sí? Lórí ibùsùn ọmọ. Abisiwin ẹ kú kalẹ̀. Wọ́n ṣe kinní yìí ní egbòolé. Ìgbà tó di ọjọ́ kejì, orí ibùsùn níbẹ̀ ló ṣe ìgbọ̀nsẹ̀ sí. Ẹnikẹ́ni ó ṣe igá sórí ibùsùn nínú ilé.
níbi tí àwọn ọ̀pọ̀ èèyàn wà. Gbajúmọ̀ lọ́kọ, ìyàwó gan tá à ń wí yìí gbajúmọ̀ ni ní ìlú tá à ń wí yìí. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń bá kinní yìí yí títí ọmọ fi ń dàgbà díẹ̀díẹ̀ bí wọ́n sì ń ṣe é ní ìṣóònú ẹ̀kú àrúmọ́ra. Lọ́jọ́ kan ìyá ọkọ bá pe ọmọ rẹ̀ wípé ṣó ní wá ìyàwó mi ìfẹ́ báyìí. Ọmọ ní ẹ jẹ́ á fara dà díẹ̀ sí i màmá, mo sì nífẹ̀ẹ́ ìyàwó mi, ẹ jẹ́ á fara dà díẹ̀ sí i. Ṣùgbọ́n ní kété tí ẹpọ́n ọmọ tó dá ní kinní yìí ò ṣe é mọ́. Ṣùgbọ́n nígbà tó bí ọmọ ẹlẹ́ẹ̀kejì, eléyìí gan ló wá bù áyà. Ó kọjá àfẹnusọ, ó kọjá à ń ṣe ẹ̀yọ́ tàbí à ń ṣègbọ̀nsẹ̀ sórí ibùsùn, ó kọjá nǹkan téèyàn lè máa ròyìn. Ni wọ́n bá pakítí mọ́lẹ̀, wọ́n gbé e, ó dilé àwọn òbí rẹ̀. Ìgbà tí wọ́n dé ilé àwọn òbí rẹ̀, níbẹ̀ ni wọ́n ti rí àṣírí ọ̀rọ̀ wípé bó bá ti ń ṣabiamọ bẹ́ẹ̀ ni ó máa ṣe é. Bó bá ti ń ṣabiamọ bí ó ṣe máa ṣe é nìyẹn. Wọ́n sọ wípé nínú ilé àwọn bí ṣe máa ń ṣẹlẹ̀ nù. La fi sọ pé ẹ wádìí kẹ́ ẹ tó láya, ẹ wádìí kẹ́ ẹ tó lọ́kọ. Mo nífẹ̀ẹ́ rẹ torí tọrùn, nǹkan ń bẹ lẹ́yìn máa ṣe kinní fún mi nṣó. Ipa wo ni Abisiwin máa ń kó nínú ìdílé? Ẹ jẹ́ ń ta kinní ọ̀hún kánkànkán. Àkọ́kọ́ ni wípé Abisiwin ó máa ń da ìdílé rú. Ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà fún ẹni tí irúfẹ́ nǹkan yìí bá ń ṣe ni wípé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó súnmọ́ Ọlọ́run pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà. Ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà fún ẹni tí nǹkan yìí bá ń ṣe nù. Ọlọ́run ló tó gbani, òun nìkan náà la sì tó képè, òun nìkan náà ló lè yọ nínú ìṣòro. Irúfẹ́ gbogbo ẹni tó bá wà ní irú ipò báyìí, láṣẹ Ìdùmarè, Ọlọ́run yóò ṣe ìtúsílẹ̀ tó ní àǹfààní fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀ o.